Oni najiu wa namudi wa idamba dawaidi wa maqadimada qadibata bil aidi sadu wa maqadimada qadibata bil aidi sadu ọ̀pọ̀ kan la wáyé ọ̀pọ̀ kan náà la lọ ṣe rí ikú àwọn àfáà ní nǹkan tó tóbi ní ikú ẹni tó fi wá mà pé tó tóbi ní ikú àkọ́kọ́ ń bẹ̀ ni ọlọ́sára Nabi Adam alayhi salatu wa salam Satan gbogbo ọ̀nà lọ́gbà láti jẹ Ádámà lógun àmọ́wọ̀rẹ̀ ọba Ádámà ibi tó ti jẹ́ ti Ádámà ikú ló fi dẹ́rù bà Allah ikú ló fi dẹ́rù bà Ádámà ló fi jẹ́ tiẹ̀ lọ sí Suratu Taha àyà kan náà ni. Bàbá tí wọ́n tán ilé yìí ṣe ìtọ́nù kọlà ya Adam. Àlẹ́ àdúlùkà aláṣàjára ti ní kúlì díwà múlìkì láyébùlá. Gbogbo ọ̀nà ṣẹ̀ṣẹ̀ nígbà Ádámọ̀ gbà ọ wá ní à. Jẹ́ kí n tọ́ka rẹ̀ kálẹ̀ àdúlùkà aláṣàjára ti ní kúlì dì. Ìjẹ́ mo lè tọ́ o lè jẹ́ tọ́ka rẹ̀ sí Ṣàjàrátù lè kúlìdì igi àjẹyè mo ṣe wọn mọ igi kan o tọ́tọ́ bá jẹ́gi yẹn ò ní kú mọ́ láyé. Wà múlíkì ńlá yẹ́bùlá. O sì ní gbó. Allah. Ádámà lè rí dà wọ́n á gbé ìta ní kú mọ́ tó o bá mọ igi tá a jẹ tá a fi ní kú tá a ní gbó tá a máa bẹ lọ gbére dákun tọ́ka mi sí gìrì. Fàákàlà mi ní ha. Ádámù bá gbàgbé ọjọ́ tí Ádámù bá jẹ́ kí. Fàbádá tí láwùn máa sọ̀rọ̀ àtúmọ̀. Ọ̀pọ̀ lò ní pé ibi kù ṣe lágbára tó ẹnu pé Ádámù gbọ́ pé igi kan bẹ tí ń jẹ ti ní kú mọ́ dákun tọ́ka mi sí òun ló mú gẹ́ẹ̀tì ẹ̀. Ikú èsè nǹkan tó yí sí. Àmọ́ sẹ́rí àfáàfàǹtà yìí ẹ̀tọ́ lọ́lá àfọ́ olóńgbé àfáà lò á máa sunkún yí pé àfáà tètè kó láàrin tiwa àmọ́ àfáà tètè fèsì reality ìtètè fèsì tó wá ṣe láyé ó jẹ́ kí àfọ́ onínàjà nítorí ẹlòmí ò fèsì tó wá ṣe láyé ní ọjọ́ onínàjà ó tún wà sílànà yìí pé nǹkan mẹ́ta ni Ànábì fẹ́ ká mójútó tá a gbọ́dọ̀ gbàgbé nǹkan mẹ́ta gbọ́dọ̀ gbàgbé nǹkan mẹ́ta àmọ́ nǹkan mẹ́ta nǹkan kan bẹ tí ọ̀jẹ́ tó wá jẹ́ gbàgbé mẹ́ta kílẹ̀ àgbáni sọ pé àlàákùmù takathur taduritum al-maqabir kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun kalla law ta'lamuna ilma al-yaqini la tarawunna al-jahim ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. Takasuru náà ni o. Alhaakumu takathur. Ẹlòmíà ò fèsì reality nítorí tí ó filẹ̀. Owó, ọlá yóò ṣe takasuru níbi owó, yóò ṣe takasuru níbi ọlá, yóò ṣe takasuru níbi ipò, yóò ṣe takasuru ọjọ́ wa lọ. Àtá reality tẹ kó fèsì kò á ní fèsì ẹ̀ títí tó fi wọnú sàárè yóò kàn kú gbìn náà ni wọ́n lò kú ẹ wà á ní kí ló ṣe. Kò lè rí kankan tọ́ka sí láyé tó ṣe.
kò sì ní mú sáré nǹkan mẹ́ta tá ànábì ní ká má gbàgbé àkọ́kọ́ tá ànábì ní á má gbàgbé. ó sì náà lè ká àti máa. Ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí pé kí ni ọgbẹ̀yìn mi kíkí dáadáa kó lè gbẹ̀yìn mi. Gbogbo ọjọ́ tó bá lò láyé o lè lo 100 years 120 years ìyẹn ká fẹ́ lò kí ló ṣe bẹ́ẹ̀. Ètò ṣe bẹ́ẹ̀ ní pàtàkì ó lè má pẹ́ bẹ́ẹ̀. Gbogbo tá ànábì Ìsá lò láyé 33 years ni ọkọ rẹ̀ ní ọ̀parẹ́ yìí. Gbogbo tá ànábì Muhammad lò láyé 63 years ni ọkọ rẹ̀ ní ọ̀parẹ́ yìí. Ibẹ̀ kí ni tó wá ṣe láyé gan-an aláàkọ́lù ẹlẹ́ẹ̀kejì tá ànábì lọ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ṣẹ̀ tó bá ṣe Ọlọ́run tó rọ ọmọjọ́ tí ó yá káàbàtàn àfàntọ́ wá dẹ́rẹ́ alẹ́ pé àwọn ní babaláyé ìkó wa kàn mí ní ìsìn kọ́mọ ṣe mọ̀rádọ́ bọ̀rọ̀ kọ́mọ ní àfàbání ẹ̀mí àfàbání kù pípọ̀ wọ́n ti 90 something years ni wọ́n bí ó ṣe kú pin náà nù. Ọ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ṣẹ̀ láti tú bẹ́ẹ̀ṣẹ̀ ànábì ni má gbàgbé má fọnú fọ́ra. Ẹlẹ́ẹ̀kẹta tó gbọ́dọ̀ gbàgbé ànábì ni máa bẹ lọ́hùn ọ̀rọ̀ àwòrán máa bẹ̀. Yàrá kọ́lì bálí kùlù bẹ̀. Ọkàn yìí ibi ọba wù ní ìdarí ọkàn sí. Ṣebí tí gbọ́dọ̀ mi aládìníkà. Ọba máa bẹ gbogbo ìgbà pé eré ìsìlámù náà ló jẹ́ ń kú sí o. Ànábì àdúrà rẹ̀ ni ife fi ẹsẹ̀ méjèèjì yìí rinlẹ̀ kọjá pé eré ìsìlámù yìí náà ni mo kú sí. Mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ wá sí bàbá Fanta. Ó sì nà áàtì kẹ́yìn ọjà. Ọba Arẹ́gbẹ́sọ bẹ̀rù ní ìsìngbà tí ìdìbò fún pọ̀ táwọn elétò wá lé wọn. Ó ní kọ́mọ̀dé báyìí ní ìbànújẹ́ àwọn. Àwọn máa ní kí ló dé. Torí ẹni tó lọ yé ẹni rẹ ni. Kó rí báyìí náà. Ó sì náà lè káàtìmá. Kí ìdìfúnmù fokó wà. Bí ṣe wà yìí òun náà ní fi ń já sí pé àlè ó sì náà lè káàtìmá. Pé ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà. Ẹlẹ́ẹ̀kejì ìmọ̀túbẹ̀sẹ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run kí ọmọ múrara tó ọpọlọ bá fẹ́ àgbà tútúbà rẹ̀ tó bá ṣe tán tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run yóò wá fi àìsàn fẹ́rẹ́fẹ́ sí ọ kó lè fọ́ ọmọ níbi gbogbo tó kù láàrin wọ pẹ̀lú rẹ̀ àfa àyèjé mbẹ. Ẹlẹ́kẹta ẹlòmí àfa ńláńlá ni o tẹ́sí máa wò kó àfa ńláńlá ni wàláhì ìjọ tí ọba kú Ọlọ́run wa fi àdánwò kan ní abá ti ń gbé ká ó lè jẹ́ ìṣẹ̀lẹ̀ ní òkú sí. Àtìpọ̀tọ̀ fúgbádé kò kú ní ọkùn gèfèrí kò kú mú mi ní. Nígbà Fáfàntà ó tún kú ó tún wá kú ní Aladin Islam ó kú lérí ẹ̀sìn. Ikú àwọn afáàfin aṣọ pé méjì ní ikú. Ikú kékeré ń bẹ ikú ńlá ń bẹ ẹni bá kú jágbajàgba ní ikú kékeré. Ẹni bá rí kúkú bá Fáfàntà ṣe kú yìí òun ni kú tó tóbi lárúkọ àná rí fún àti pé wà látàṣà bá nà lẹ́bí. Ẹ̀dínlá kùtìlú bí sabilillahi amwatan bal ahya'un inda rabbihim yurzaquna farihina bima atahumullahu min fadlihi wa yastabshiruna billazina lam yalhaqu bihim min qalbihim alla khawfun alayhim wa lahum yahzanun. Èyí tí fìlà dẹ̀pẹ́ tó bá fẹ́ máa ta ni Àfàntà ọ̀jọ̀gbọ́n àfa kan ọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ kà. Bí ìbá tí wọ́n ń ka òníkú ọ̀nà òmù gègé kọ́ ọmọ wa máa kẹ̀ pé gbogbo tí ń kà yìí sọ wà lára Ṣéwù Abdulwahab Àfàntà àbí kò sí ń bẹ̀. Èyí ń kọ́ ka o. Ọ̀jọ̀gbọ́n yẹn ní ọfẹ́ júwe èèyàn gidi òun ni. Ayarakumullahu bi nasrihi. Ọfẹ́ júwe èèyàn gidi pété lè yàn. Al-insanu al-arifu. Ìta níìsì lára Fáfàntà mo fẹ́ sọ fún. Al-insanu al-arifu. Èèyàn tẹ́ bá lè yàn lọ bí bàbá Arẹ́gbẹ́sọ sọ látẹ̀kẹ́ pé èèyàn lọ Fáfàntà.
ìtí ń jẹ́ èèyàn gangan òun mo fẹ́ kà fún ọ yìí. Sanu dunia wa kikotu alabudala mankana kalaku karimata mankana ti akalaku karimata. Ẹni tó bá pé ìwà rẹ̀ ó ní ìwà alápọ̀nlé ìwà lẹ́sìn gbogbo ẹ̀sìn tó bá sin Ọlọ́run wájú rẹ̀ ọba dúdú ọba ti máa kéwú kọ fẹ́ lè kọ́ Sátánì ní kéwú tó ọba ti níwà òfò ni. Alákùhù Karimata. Tó bá pé wà rẹ̀ bá jẹ́ wà lápọ̀nlé. Sàníyà. Ẹlẹ́kejì. Mangada ti mujalasatuhu ganimata. Mujalasatuhu ganimata. Ẹni tó jòkó tì tó sì lékún. Mujalasatuhu ganimata. Ẹni tó máa jòkó tì tó máa lékún tí èsì ẹni tí ó di ọkù. Àfáàfàntá nìyẹn. Salisa. Ẹlẹ́kẹ̀ẹ́ta tá a fi méèyàn. Mankana ti níyàtúwú salimata. Ẹni kọjá gbé àníyàn rẹ̀ ọmọ ọkàn rẹ̀ mọ́ àníyàn rẹ̀ mọ́ kò ní tẹ̀m̀bẹ̀lẹ̀kùn èèyàn nínú ọkàn. Ẹlẹ́kẹ̀ẹ́ta nù àfáàfàntá nù. Rọ̀bìà. Ẹlẹ́kẹ̀ẹ́rin. Mankana ti mufarakatuhu alimata. Gbogbo èèyàn ká ṣàfẹ́kù rẹ̀ tí wọ́n wá bàjẹ́. Gbogbo èèyàn kọ́ o. Kìí ṣe gbogbo èèyàn lè yá ṣàfẹ́kù tí inú rẹ̀ ọ̀ wá bàjẹ́. Kódà bó o lè sọ. Àfáàní tá a fi máa yàn lẹ́ni tó bá yẹ pé. Mufarakatuhu alimata. Ká ṣàfẹ́kù rẹ̀ láàrin wa yín wọ́n ń jẹ́ bànújẹ́ fún wa. Èèyàn nu. Kamisa. Ẹlẹ́kẹ̀ẹ́rún. Mankana kalimiski. Kullama marra alayhi zamanu zidada qimata. Òun ni kọ́dà gẹ́gẹ́ bíi tùwárí àlùmísìkì. Kọ́ ẹ pé bọ́jọ́ bá ṣe ń lọ lóru rẹ̀ ọmọ gbalẹ̀. Bọ́jọ́ bá ṣe ń lọ lóru rẹ̀ àwọn wúdù kan bẹ ẹni bá mọ wúdù. Béèyàn bá lò kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni tó bá ti kọjá ẹ ti mọ̀ pé bàbá ní àkàndé bí. Èèyàn bẹ́ẹ̀ làfáàfàntá. Wọ́n ń sọ fún níjòkó ń bẹ̀ wọ́n ní èmi ẹni ó kú o. Ẹni tí wọ́n bò mọ́lẹ̀ wọn ò tí mọ́ o. Bọ́jọ́ bá lọ ni wọ́n wàá máa ta ni wọ́n bò mọ́lẹ̀ pé àṣé bóòdì la bò mọ́lẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan àfáà ni Mọ̀lánà Ṣèkè Adam. Wọ́n wá ní ikú inú ikú tó burú tó jẹ́ ọgbẹ́ ọkàn láyé méje ni ìsámá máta. Ilimi wa taqwa. Àkọ́kọ́ rẹ̀ ní pé tó ní bí màá bá kú tó tó wá bẹ̀rù Ọlọ́run. Àbọ̀dí Sàlámátì bí àlìbílà bí Sálímà. Òkun ká ti dé mẹ́sìn. Àfáàfàntá yìí. Ìkànnì wọn bò mọ́lẹ̀ o. Ní mímọ́, ìkànnì wọn bò mọ́lẹ̀ lẹ́sìn, ìkànnì wọn bò mọ́lẹ̀ níwà, ìkànnì wọn bò mọ́lẹ̀ ní bíbí, ìkànnì wọn bò mọ́lẹ̀ ní kéèyàn jẹ́yàn. Kéèyàn jẹ́yàn, kéèyàn nímọ̀, kéèyàn níwà, kéèyàn lẹ́sìn wàláhì ìkànnì wọn bò mọ́lẹ̀. Ìkànnì wọn tún wá bò mọ́lẹ̀ ní pé kéèyàn jẹ́ ní Ọlọ́run. La ilaha illallah. Àfọ́sì ní pariwo. A máa lọ jẹ́. Ó ní. Ìdá máa tàzú ilimi wà tẹ̀gẹ̀ àmọ́ kánà kàlímísìkì. Kullama marra alayhi zamanu zidada qimata. Ọ̀dà bí àdìsíkì ni bọ́jọ́ bá ti ń lọ ní ọrùn rẹ̀ ọmọ wa gbalẹ̀. Iṣẹ́ àfáà bí ìgbà tí èèyàn gbin ìgbàdo àbò gbèsù bọ́jọ́ bá lọ yọ̀ wá ta àfáà bó sẹ́mọ́lẹ̀ ní kéwú. La ilaha illallah. Ń bọ̀ bá yá nìsín ẹ máa wá rí àwọn ìta àfáà bò mọ́lẹ̀ ní dáadáa. Ìta àfáà bò mọ́lẹ̀ dáadáa yóò bẹ̀rẹ̀ sí ní máa wù káàkiri àìkọ̀kan ọ̀kan ní sẹ́wọ̀n báyá ní sọ̀run lásìá rí kéèrò tó lọ́mọ ń bẹ́. Ebi wọn wá pọ̀ dé tí wọ́n fi á ní ti àdì. Sísá ìkéré nù. Àkàmá tún sọ ni ọ̀dà pé ọ̀kan náà tó sọ̀rọ̀ ń bí lọ́sọ̀rọ̀ ń bọ́yá àfa àwọn àwa ajẹ́túmọ̀ bí. Ìjẹ̀bú mọ́ lọ́lọ́dún náà.
Salamu alaikum. Ọlágúnjú barista. Ìjẹ̀bú mọ́ lọ́dún náà. Lọ́ba di pé abala afẹ́kírun ẹja dé mọ́sálásí. Ọmọ Ìlọrin ni o. Nígbà tá dé mọ́sálásí. Ọba di làdáni. Mo lè lò kírun bí máa lóde ẹjẹ́ máa lọlé. Èyí tọ́lọ̀ ń fẹ́ wá nínú àmórí. Èyí lọ sọ gbèsè. Ìwọ ọba sẹ́dẹ̀ bí kò dì máa mú. Ní àyín làdáni. Máa lọrin. Iná fi mọ̀ pé àfa fàǹtà yìí ó ṣiṣẹ́. Máa ń kà á nà kàlí mísíkì. Wọ́n ò bí lóṣogbo. Òṣogbo kẹ́ ti bí àfa. Kódà ìyá wọn gan èyí ṣòṣogbo tá nítorí ti ọlá àti ìyá rẹ̀ lódò. Ọ̀sọ̀nù wá bí ni. Àfa sọnù wá bí ni. Ọwọ́ adé wa lóhùn nìkan. Wá wo adúrún tó kó lọlé. Wá wọn tó kó lọlé. Òun nìkan ló dé bí o. Kọ́lá kò ní àwọn oúnjẹ ó dé bí o. Wá wo adúrún tá a fà kó lọlé. Ọwọ́ akó didi ìlú lọlé. Sí gbogbo àwọn tó jòkó ìwà aráyè ni. Gbogbo àwọn arẹ́gbẹ́ ìwà aráyè nu ayé. Wọ́n ráyè. Ó ti di nǹkan tó tóbi sí wa nínú ọkàn ni. Ibà a gbọ́dọ̀ má débẹ̀. A gbọ́dọ̀ má ṣẹ̀tọ́. Wọn ò gbọ́dọ̀ má rí wa àfọ́ gbọ́dọ̀ bójú ẹ̀yìn sàárè kó ní wá sẹ́yìn ẹsẹ̀ wo Ọlọ́run yóò tún ti náà ṣe. Àmín. Iṣẹ́ ló ṣe débẹ̀. Máa ń kà á nà kàlí mísíkì. Iṣẹ́ ló ṣe iṣẹ́ ló gbó àfà iṣẹ́ gbó. Kò sinmi lọ́sàn kò sinmi lóru. Ká kọ́ máa ń kéwú gèsè ká tó rọrùn. Àwa kọ́ máa ń kéwú. Tá a bá kọ́ máa ń kéwú yóò ṣe wá sí. Gbogbo bí wọ́n bá ti pè àfáà láyé yóò máa lọ káàkiri ni kò sí ní fẹ́ sẹ́yìn. Fún agbá àti lè jẹ mẹ́fà ó lè jẹ márùn ó lè jù bẹ́ẹ̀ lọ́júmọ́ gbogbo ẹ̀dá fún òṣè ìmọ̀ ti ráyè jára bí Ọlọ́run fún ló jẹ dé ẹni gbélé kí òṣè jára bí Ọlọ́run fún ní oúnjẹ àfáà wa fi gbogbo ẹ̀mí àtara ló fi fà á. Ipe tí wọ́n rán mi wáyé wá ṣe mí, ìta bàbá mi ń ṣe mí, ìta àfáà mi gbélé mi lọ́wọ́ nìyí, ó sì yọ ọdẹ kó tó lọ́dọ̀ Ọlọ́run. Eré ẹ̀ làbá wa kú sí, Ọlọ́run wa ní ká má bànújẹ́, ó ní ò sí pọ́blẹ́mù. Látà sábàánà lọ́dún. Lẹ́yìn ọkùnrin ló bí sábìlì láyé àmúhàtà bẹ́ẹ̀ àyà òní náírà bí lórí ìzàgùn. Ọlọ́run gbogbo àwọn tó bá wá kú bá fáwọn àfọ̀ǹtà ti kú yìí. Ọlọ́run ẹ má rò pé òkú ni wọ́n o. Bísẹ̀bìlì láyà wá tán. Ọlọ́run ẹ má rò pé òkú ni wọ́n o. Bàlẹ̀ àyà òní dàrọ́ bí ìyòzàkúnà. Ọlọ́run ní alààyè ni wọ́n. Ọlọ́run lèmi ni mo wí. Alààyè ni wọ́n. Ìdàrọ́ bí ìyòzàkúnà. Ọlọ́run ni wọ́n bẹ lọ́dọ̀ mi. Farihina. Yorùsàkùn tí wọ́n ń jẹ. Wọ́n bẹ lọ́dọ̀ mi. Tí wọ́n mú ẹni tó fi wá mọ̀ pé wọ́n ń jẹ wọ́n mú lọ́dọ̀ Ọlọ́run lọ́kàn náà wà ní Ọlọ́run tẹ́sẹ̀ tiẹ̀ ti wá bọ́ wájú lòun wá gbẹ́gbà wa rẹ̀ wá fún wa Abu Hamidul Ghazali. Òun lọ́ wá fẹ́ kú Abu Hamidul Ghazali wá kó àgbàfà ni ó wá kọ lẹ́tà ọkọ̀ wàsíkà ó wá fi sígbè yẹ̀ báyìí wọ́n wá bá ń tọkọ síbẹ̀ ni wọ́n sọ pé kúlí. Líkì wá ní àwọn onímọ̀ yìí tán. Gẹ́gẹ́ bá àbá fàtàlà ti ń sọ. Oníkúlé ìwà ní ìra onímọ̀ yìí tán. Bàbá kan ní wọ́ọ̀sà òní àzànà àtẹ̀sùnúnà bí a ní mẹ́tòkó. Lásùrà kálímọ̀ ìta wà láàyè àná. Lásùrà kálímọ̀ ìta wà láàyè àná. Líkì wá ní. Ẹ sọ fáwọn ọmọ mi, ẹ sọ fáwọn akéwù mi, ẹ sọ fáwọn ẹbí mi, ẹ sọ fáwọn ọ̀rẹ́ mi, ẹ sọ fáwọn mùrírì mi. Ẹ sọ fún wọn yìí pé. Ràá ní Mayita. Wọ́n ní wọ́n rí mi lókun, wọ́n pé Abdulhadi Àfàǹtá ọ̀nà ti kú. Bàbá káwọ́ ní. Ó ní wọ́n wá ń sunkún láti jẹ ìjọ. Wọ́n rọ̀ sáwọ́ ní àṣàlẹ̀. Wọ́n ń dárò mi ní tìbànújẹ́. Àtẹ̀sùnú náà bí a ní mẹ́tòkó. Ó ní àtẹ̀sùnú náà èyí ti ń rò pókù ni ní. Bí a ní mẹ́tòkó. Nígbà wọn Àfàǹtá òun ti kú ó ní láti Kálímọ̀ ìta wà láàyè àná.
لست ذاك الميت والله أنا wàláyé àná wọn fọlọ jẹ ẹni tí n tó sọ yòówó ẹsẹ kú. أنا أصبر هذا قفزي ọmọ fàágùn ibi kùránì tí mo ké ní ọba mi lọ pé yẹn sùkúrú náà ó wà sọ pé. قليل بما rárá di orin náà lọ́wọ́ àwọn tó á mi. فترى به وعيد orítọ̀ á mi ìjẹun ọlọ́run ni wọ́n ń jẹun oúnjẹ òun ni wọ́n máa ń jẹ gàṣà ní wọ́n jẹ́ àmọ́ oúnjẹ náà ó ní wọ́n tọ̀ á mi. وشرابي وعيد ó náà ń jẹ lọ́dọ̀ ọlọ́run àtúnjẹ wa àtọ́mi wa tá a mu ọ̀kan náà ni kò pé méjì. وهو رمز فافهمه حسنا àpẹẹrẹ ni gbàgbọ́ yẹ dáadáa. ليس كبرا سائغا أو حسنا ó ní oúnjẹ tá a ń jẹ lọ́dọ̀ ọlọ́run àtọ́mi wa kìí sọ títí pààyàn kódà kìí so yín. láwàlá máa wàlákè lábànà láwàlá máa wàlákè lábànà. ó ní wàrà láàmú lọ́dọ̀ ọlọ́run àlàyé ní ó ní gbàgbọ́ tó lọ́dọ̀ ọlọ́run tá. pàdé àmúni wàrà láàjì àlàlà àmúfi lórí. àkìrá wàrà àmúhùnà tàlàyé wàdàlà. àmúhùnà tàlàyé wàdàlà. Mọ́tà wọlé abẹ́. Àfa wa àfàǹtá. Ṣéwù Abdulwahab. Ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa yọ panu pọ̀. Bàbá ní ká dákun gbogbo wa yìí ká panu pọ̀. Ọlọ́run ọ̀rẹ́ nìkan nínú wa. Ọlọ́run ó rí ẹnìkan nínú wa. Tọ́jẹ́ ẹrú rẹ̀. Tọ́jẹ́ ẹrú rẹ̀. Ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀. Ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé ẹrú Ọlọ́run. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé ẹrú Ọlọ́run ni. Ẹ dákẹ́ wá jájọ panu pọ̀. Gbogbo wa jájọ panu pọ̀. Ẹgbẹ́ Ṣéwù Abdulwahab. Ẹ jájọ wípé Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa kẹ́. Ọlọ́run bá wa kẹ́. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa yọ́nú sí. Ọlọ́run bá wa yọ́nú sí. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa yọ́nú sí. Ọlọ́run bá wa yọ́nú sí. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa yọ́nú sí. Ọlọ́run bá wa yọ́nú sí. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa foríjì. Ọlọ́run bá wa foríjì. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa foríjì. Ọlọ́run bá wa foríjì. Ṣéwù Abdulwahab. Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run bá wa foríjì. Ọlọ́run bá wa foríjì. Ṣéwù Abdulwahab. Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run má bẹ̀ yẹ̀ jẹ́. Ọlọ́run má bẹ̀ yẹ̀ jẹ́. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run má bẹ̀ yẹ̀ jẹ́. Ọlọ́run má bẹ̀ yẹ̀ jẹ́. Ṣéwù Abdulwahab. Ṣéwù Abdulwahab. Àfàǹtá. Àfàǹtá. Ọlọ́run má bẹ̀ yẹ̀ Ọlọ́run má bẹ̀ yẹ̀ jẹ́. jẹ́. Bísí الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọ̀pọ̀ta sílẹ̀ pátá. Ọ̀pọ̀ta sílẹ̀ pátá. Ayatul Kursi. Ayatul Kursi.